ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Tuesday ọjọ́ 14 nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló bá gbèsè òbítíbitì nílẹ̀ lélẹ́yìí tó jẹ́ wípé láti ìgbà tó ti di ààrẹ orílẹ̀-èdè yìí ló ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn gbèsè ọ̀hún tó ń tẹ àwọn àdójúkọ eléyìí tó dàbí ẹni wípé kò fẹ́ jẹ́ kí ètò ìṣèjọba rẹ̀ kó tètè fi hàn wípé adìyẹ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ó làágùn, ṣùgbọ́n ìyẹ́ tí ń bẹ ní ara rẹ̀ ni ò jẹ́ àmọ́. Ẹni tó sọ̀rọ̀ ọ̀hún òun náà lẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì tó wà lẹ́ka ètò ààbò sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Nuhu Ribadu, tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò eléyìí tó ń ṣiṣọ́ lójú àwọn ọ̀rọ̀ kan èyí tó ní ṣe pẹ̀lú ètò ààbò, ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Nuhu Ribadu èyí tó sọ̀rọ̀ ọ̀hún wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìṣàkóso rẹ̀ ló tẹ́wọ́ gba gbèsè òbítíbitì lọ́wọ́ ààrẹ àná Muhammadu Buhari, lélẹ́yìí tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ ètò ìṣèjọba àná lábẹ́ ààrẹ Tinubu ló kì í ṣẹ̀bọ bàtà ọ̀hún eléyìí tó sì ti ń bá fínra o, ṣùgbọ́n wọ́n ní ibi líle báyìí là bọ́kùnrin ogun. Pẹ̀lú gbogbo àdójúkọ ọ̀hún o kò jẹ́ kí Bọ́lá Ahmed Tinubu kó ṣe ọkàn àárẹ̀ tàbí kókó àárẹ̀ ọkàn o, wípé gbogbo rẹ̀ pátá ni Bọ́lá Ahmed Tinubu jẹ́jẹ́ tó sì ti bẹ̀rẹ̀ sí ní múṣẹ níkànkan láti rí dájú pé ó yọ ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ti fẹ́rì wọnú agbami kúrò nínú agbami ọ̀hún láti gbé lọ sí èbúté ògo, èyí tí ó fi ìdùnnú ayọ̀ sí gbogbo ọkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣe ọjọ́ ajé ni Nuhu Ribadu ló sọ ọ̀rọ̀ ọ̀hún o lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn lọ́gàálẹ́gàá lẹ́ka ètò ààbò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tó wáyé nílùú Àbújá lánàá ti ṣe ọjọ́ 13. Àbújá ti ṣolúlu orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀gbẹ́ni Nuhu Ribadu ló ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde o. Ó wá ké sí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lẹ́ka ètò ààbò láti fọwọ́sowọ́pọ̀ kí wọ́n rí dájú wípé àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n sì gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi agbésùnmọ̀mí èyí tó ń fi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà làkàlàkà tí wọ́n fi ń lò gbòrògbò tí wọ́n jẹ́ kó ní ìsinmi. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá jọ ohun báyìí náà là á fi wéra wọn. Èpo ẹ̀pà ló jẹ kó sí ẹ̀dírí sunsun ẹ̀nà sí lójú asóró ogun o. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti pa àṣẹ báyìí wípé gbogbo àwọn ọlọ́pàá tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí wọ́n tẹ̀lé àwọn Borokini káàkiri, tí wọ́n ṣílẹ̀kùn bá wọn gbé fáìlì tàbí tẹ̀lé wọn lọ sí òde àríyá ní wàrà ṣẹṣà nítorí kánmọ́kóbò kí oníkálukú wọn kí wọ́n padà lẹ́yìn gbogbo àwọn olówó Borokini ọ̀tọ̀kùlú ìlú ọ̀hún, kí wọ́n padà sí ẹnu iṣẹ́ èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n gbà wọ́n fún tí wọ́n sì sanwó oṣù fún wọn ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ yìí jẹyọ látọnu ẹni tó jẹ́ alákòóso kékeré fún ọ̀rọ̀ ìgbé ayé ìrọ̀rùn àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Imam Suleiman Ibrahim, èyí tó gbé ọ̀rọ̀ jáde lánàá nílùú Àbújá fún àwọn akọ̀ròyìn. Ó ní àṣẹ lọ́ba pa ọba kì í dábàá o. Ó ní ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ báyìí wípé gbogbo àwọn ọlọ́pàá pátápátá èyí tó ń tẹ̀lé àwọn Borokini ní orílẹ̀-èdè yìí rìn káàkiri, yálà wọ́n jọ ń lọ sí ibi iṣẹ́, òde àríyá tàbí tí wọ́n gbà wọ́n gẹ́gẹ́ bí olùdáàbòbò èyí tó jẹ́ tara wọn ò tí kì í ṣe ìjọba ló yàn fún wọn. Ó ní àṣẹ ti wá o láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé gbogbo àwọn ọlọ́pàá ọ̀hún kí wọ́n ṣẹ́rí padà lọ sí ààyè ibi tí wọ́n gbà wọ́n sí
èyí tó jẹ́ pé iṣẹ́ ìjọba òun ni wọ́n mú o àti iṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. ẹni tó jẹ́ alákòóso kékeré ọ̀hún fún ìgbé ayé ìrọ̀rùn àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí, Imam Suleiman Ibrahim, èyí tó ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ náà ló wòye wípé níbi tí ọmọ èèyàn kò tí ì rí ààyè láti sùn ọrùn ni ajá ló sùn tó ọrùn o, wípé àdójúkọ èyí tó ń kojú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ti pọ̀ kọjá nǹkan tí àwọn olówó àbí àwọn bọ̀rọ̀kìnní ọ̀tọ̀kùlú ìlú kan yóò kàn kó àwọn ọlọ́pàá èyí tó yẹ kó jẹ́ ààbò fún gbogbo mùtúmùwà orílẹ̀-èdè tí wọ́n kó wọn sí ọ̀dọ̀. wọ́n ní nípa ìdí èyí wọ́n rọ gbogbo àwọn ọlọ́pàá ọ̀hún kí wọ́n dẹ̀yìn lẹ́yìn àwọn olówó, bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò pàdánù iṣẹ́ wọn ni o, kí wọ́n sì rí dájú wípé ìfọwọ́sowọ́pọ̀ wọn ó múnádóko láti rí dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà ó bọ́ kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àti ètò ààbò eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀, kí wọ́n ja ogun ọ̀hún lájàyè gẹ́gẹ́ bí Bọ́lá Tinubu tí í ṣe ààrẹ lèyí ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lánàá nílùú Àbújá. ṣé Yorùbá bọ̀ wọ́n ní má foko mi dáná ọjọ́ kan báyìí lèèyàn kọ o. wọ́n ní àwọn òṣìṣẹ́ tó jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Labour Congress àti Trade Union Congress NLC tòun ti TUC àti gbogbo àwọn ẹ̀ka tó fọwọ́ pẹ̀ o ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gùnlé ìyanṣẹ́lódì wọn, èyí tí wọ́n kéde rẹ̀ lọ́sẹ̀ tó kọjá o, wípé tí ó bá fi di ọjọ́ 14 nínú oṣù kọkànlá ọdún yìí, bí ìjọba àpapọ̀ bá kùnà láti mú gbogbo àdéhùn tó ń bẹ láàrin wọn èyí tí wọ́n kí wọ́n bọ ìwé àdéhùn ọ̀hún nínú oṣù kẹwàá ọdún yìí, tí wọ́n bá kọ̀ jálẹ̀ láti mú ṣẹ, àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì eléyìí tí ó mì gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì, tòun ti wàhálà àti ìjìyà kan èyí tí wọ́n fi jẹ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ti NLC eyín Comrade Joe Ajaero ìyín lọ́jọ́ kìíní o nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí ní ìlú Òwèrì tí ṣolúlu ìpínlẹ̀ Imo, tó ìjọba ìpínlẹ̀ ọ̀hún sì kọ̀ jálẹ̀ láti wá wọ̀rọ̀ tó fi ṣàdá lórí ìjìyà ọ̀hún èyí tí àwọn oníṣẹ́ ibi kan tí wọ́n fi ọwọ́ àbùkù rẹ̀ tí wọ́n fi kọ Ajaero. ní báyìí o àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n ti gùnlé ìyanṣẹ́lódì náà ní àfẹ̀mọ́júmọ́ òní tí í ṣe ọjọ́ 14 o ni wọ́n ti pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba tó jẹ́ ti ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti gùnlé ìyanṣẹ́lódì náà. bákan náà gbogbo òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Imo kí wọ́n gùnlé ìyanṣẹ́lódì láti fi ẹ̀hónú wọn hàn sí gbogbo àdéhùn èyí tó yẹ kí ìjọba ìpínlẹ̀ kí wọ́n ṣe fún wọn, kí wọ́n kọ̀ jálẹ̀ tí wọ́n ṣe. bákan náà bí ìjọba ìpínlẹ̀ Imo ṣe kọ̀ jálẹ̀ láti tọrọ gáfárà tó ń ti pàtó ohun tó fà á tí wọ́n fi na ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ti NLC Comrade Joe Ajaero. ní báyìí o àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún ní ìyanṣẹ́lódì náà kò ní ìgbà kan eléyìí tí wọn yóò fi gún igi o, bí kò ṣe wípé ó dìgbà tí ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ bá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí wọ́n tó yan ìṣẹ́lódì ọ̀hún, kí wọ́n tó yan lódì, kí wọ́n tó fa igi lé e. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó kéré tán èèyàn 3 o ló jẹ́ Ọlọ́run bá nípè níbi ìkọlù tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó wáyé o ní ìlú kan èyí tí wọ́n pè ní Àgbówà nílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn báyìí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí ṣolú iléeṣẹ́ ọlọ́pàá náà èyí tó kalẹ̀ sí Eléwérò ìlú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ yìí ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí ìkọlù ọ̀hún wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá yìí o lèèyàn 3 ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Ògúntọ́lá bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn sọ di mímọ̀ wípé ìkọlù ọ̀hún ló wáyé o nínú ọ̀sẹ̀ eléyìí tá a lò tán yìí tí í ṣe ọjọ́ sátidé ọjọ́ 12 títí wọjọ́ Sunday ọjọ́ 13, èyí tó jẹ́ wípé ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí kí àwọn ọlọ́pàá tí wọ́n bẹ ní agbègbè Àgbówá nílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn tó débẹ̀, àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún wọ́n ti ṣera wọn léṣe o. wọ́n ní ọ̀kan nínú wọn èyí tó kù díẹ̀ kí ẹ̀mí bọ́ lẹ́nu rẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà lọ ilé ìwòsàn eléyìí tí Ọlábísí Ọ̀nàbànjọ. wọ́n ní kí wọ́n tó gbé débẹ̀ ni dókítà lára àwọn ọ̀hún ní ìgbà tí wọ́n fi gbé débẹ̀ ó ti gba èkúrújẹ lọ́wọ́ Ẹ̀bọ̀ra, ṣùgbọ́n láti fi ìdí rẹ̀ múlẹ̀ lótìtọ́ àti lódodo ni wọ́n pe ọ̀kan nínú àwọn dókítà oníṣègùn òyìnbó
láti wò lótìtọ́ àti lódodo bóyá ọ̀kan nínú ẹni ọ̀hún tí wọ́n gbé lọ ó ti kú o, tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé òun náà ó ti gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra o. Wọ́n ní àwọn èèyàn ọ̀hún èyí tó kú yìí ni wọ́n ti gbé lọ sí ààyè ìgbókùpamọ́sí ní ìpínlẹ̀ Ògùn tí ìwádìí sì ti ń lọ síwájú o láti mọ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún èyí tó tira pamọ́ sínú òkùnkùn tí wọ́n ń ta ọfà sínú ìmọ́lẹ̀ láti máa para wọn pẹ̀lú bí wọ́n ṣe ń da àlàáfíà agbègbè ọ̀hún láàmú gẹ́gẹ́ bí Ọmọlọ́lá Àbítọ́lá èyí tó fi ọ̀rọ̀ léde ní ìpínlẹ̀ Ògùn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò obìnrin ní tí í ṣe ọmọ ilẹ̀ Yorùbá Wùnmí Toríọlá ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé níbi tí ọ̀rọ̀ òun gbédé dúró òun ò kọ̀ láti má jẹ́ ìyàwó ìkejì fún ọkùnrin èyí tó ṣetán láti fẹ́ òun sílé gẹ́gẹ́ bí aya. Wùnmí Toríọlá èyí tó sọ ọ̀rọ̀ òun di mímọ̀ lásìkò èyí tó ń farahàn lórí ètò kan èyí tó ṣe pẹ̀lú Debbie Ṣókọ̀yà. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo ní ìgbà kan sẹ́yìn lòun wá ọkùnrin èyí tí ò tí ì ní aya nílé o, tí ò sì tí ì bímọ rí, tó sì jẹ́ wípé gbogbo ọ̀hún pàbó ló ń já sí o. Ó ní lọ́wọ́ ibi tí ọ̀rọ̀ gbédé dúró yìí látàrí wípé òun náà ti bímọ kan rí o, ó lọ́mọ bíbí sì rèé kì í ṣe àrùn. Ó ní òun ṣetán láti di ìyàwó ìkejì lọ́dọ̀ ọkùnrin èyí tó bá fẹ́ fẹ́ òun fẹ́ ọmọ òun, àti wípé tó bá ti jẹ́ òkú ọkùnrin èyí tí ò ní aya nílé tó jẹ́ pé aya rẹ̀ ó ti kú o ló ṣetán láti fẹ́ òun, ó lóun ṣetán láti fẹ́ irúfẹ́ níbẹ̀. Ó ní kódà gan-an ó ní bí ọkùnrin ọ̀hún bó bá ti ní ìyàwó méjì tẹ́lẹ̀ òun ṣetán láti di ìyàwó ìkẹta nínú ilé ọkùnrin yòówù tó bá ṣetán láti mú òun gẹ́gẹ́ bí aya, tó sì ṣetán láti fẹ́ òun fẹ́ ọmọ òun. Wùnmí Toríọlá tó jẹ́ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ní ilẹ̀ Yorùbá ló gbé ọ̀rọ̀ ọ̀hún jáde. Wùnmí Toríọlá ní ọ̀pọ̀lọpọ̀ ọdún lòun ti dúró sẹ́yìn tó sì jẹ́ pé gbogbo ìdúró òun kò ṣe èso rere. Ó ní ní báyìí ọmọ òun náà ti ń bèrè láti rí àwọn àbúrò èyí tí ó ń bí tẹ̀lé òun. Lákòótán nínú ọ̀rọ̀ Wùnmí Toríọlá ó wá gba àwọn obìnrin lámọ̀ràn láti má fi ọkùnrin ṣe akọ, wípé ọkùnrin yòówù èyí tó bá dẹnu ìfẹ́ kọ wọ́n bí wọ́n sì ṣe gbogbo ìwádìí yìí tán rí pé ọkùnrin ọ̀hún ṣetán láti fi wọ́n ṣe aya, kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gbà á, kí wọ́n sì gba àgbélébùú wọn, nítorí pé Ọlọ́run nìkan òun lọ́ba tó pé gẹ́gẹ́ bí Wùnmí Toríọlá tó fi ọ̀rọ̀ ọ̀hún síta lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí dojúmọ́ ọ̀la tẹ́kùn aláǹfààní sọ́tún rè míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà nínà wá o. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.